kí n káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá láti orí ayélujára. ṣògo rẹni kejì Abíọ́nà lórúkọ tèmi. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìlúmọ̀ọ́ká ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn lórí ayélujára Very Dark Man ó ló ti ń fi ìkọminú àti ìbànújẹ́ ọkàn rẹ̀ hàn látàrí bí gbogbo àwọn tó yẹ kí wọ́n gbé ọ̀rọ̀ ìṣekúpani eléyìí tó wáyé ní ìpínlẹ̀ Benue sórí ó ní gbogbo wọn sùn tí wọ́n sì ń wò dọ̀. ó sọ eléyìí lórí ìtàkùn ayélujára rẹ̀ wípé ó fẹ́ dàbí ẹni wípé gbogbo àwọn oníwèé ìròyìn orí ayélujára pẹ̀lú àwọn ìwé ìròyìn inú pépà pátápátá ó ní wọ́n ti ń gbàdìbà lọ́wọ́ ìjọba. ó ní bí kò bá ṣe bẹ́ẹ̀ tó bá jẹ́ wípé tẹ́lẹ̀ rí ni ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ni yóò ti lo ìtàkùn ayélujára wọn láti máa fọn rere sí ìjọba. ṣùgbọ́n lásìkò yìí ó fẹ́ dàbẹ̀ ni wípé gbogbo wọn kò ka ọ̀rọ̀ ìṣekúpani àti bí ìlú orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń lọ wọn kò kà á kún mọ́ rárá. ó wá sọ eléyìí wípé ìbànújẹ́ ọkàn pátápátá gbà ló jẹ́ fóun nítorí wípé òun débẹ̀ òun sì fi ojú ara òun rí bí ohun gbogbo ti lọ ní ìpínlẹ̀ náà. ẹ gbọ́ díẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. Yesterday I could not sleep. I kept on rolling on my bed. There was no way I could sleep. I kept on seeing images of the children that were burnt alive, families, dead bodies, bones. Till this morning I could not sleep. It was this morning I finally was able to close my eyes. I could not sleep. You understand? But do you know the pain? The pain is that they are not done with Benue State yet. They will kill more people. In months to come, they will finish them. That's the pain. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ìlúmọ̀ọ́ká òṣèré Yul Edochie òun ló ti ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kò kórìíra rẹ̀ o ìṣẹ́ ìyà àti ọ̀pọ̀lọpọ̀ ohun tí wọ́n ń dojúkọ òun ni wọ́n kórìíra. ó sọ èyí lórí ìtàkùn ayélujára wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kò kórìíra ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣùgbọ́n bí ìnira àti ọ̀pọ̀lọpọ̀ ohun tí àwọn ènìyàn ń là kọjá nínú ètò ààbò ìlera ẹ̀kọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni kò bójúmu. ó wá sọ wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kò kórìíra rẹ̀ bí ó ti kọ èyí sórí ìtàkùn ayélujára àfi bí ìgbà tí àwọn ajá bá rí ẹran tàbí egungun tí wọ́n gbà mú. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn olùlò ìtàkùn ayélujára bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀pọ̀lọpọ̀ òkú ọ̀rọ̀ sí wípé àtẹnujẹ òun ló ń bá Yul Edochie lọ. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ adẹ́rìn-pòṣónú Sabinus òun ló ti ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣàlàyé láti ṣe ìpolongo fún ìpínlẹ̀ Benue àti ìṣekúpani tó wáyé ní ìpínlẹ̀ náà nílọ́lọ́ yìí. ó wá sórí ìtàkùn ayélujára tó sì gbé pépà rẹ̀ sókè pẹ̀lú àkọlé wípé ẹ jẹ́ kí ìjọba kó dá sọ̀rọ̀ yìí ẹ jẹ́ kí ìjọba pàṣẹ kí ààbò tó péye lè wáyé ní ìpínlẹ̀ Benue nítorí wípé ìṣekúpani kì í ṣe ohun tó bójúmu rárá. ó sọ eléyìí lórí ìtàkùn ayélujára rẹ̀ pẹ̀lú fọ́nrán fídíò níbi tó ti kú àwọn akẹgbẹ́ rẹ̀ jọ tí wọ́n ti ń fi ìbànújẹ́ ọkàn wọn hàn. ẹ wo díẹ̀ nínú fọ́nrán rẹ̀. Every life matters. Government, please intervene. Abeg. Stop the killing in Benue State, please. Benue need help. Our government, all the authorities wey dey concern peace and security for this country, abeg, we dey beg una. Every life matter for that Benue State. Na human being dem be. Abeg, government try intervene very fast. We dey hear of the killing, e no really make sense. We no know where the thing go happen next. We fit dey here now dey do our thing, e happen to us. But if we no speak out, how we wan take know? Government, abeg, intervene, go and help the Benue State people. They need help. Abeg, government, we dey beg. In fact, we dey need that. Government, abeg, go help them. And big shout out to Very Dark Man, my brother. God go bless you for the intervention and also ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ọ̀rọ̀ yìí kò yọ Two-Face Idibia sílẹ̀ bí òun pẹ̀lú ti lo ìtàkùn ayélujára tó sì jókòó tó dé ìgò dúdú tó sì fi ìbànújẹ́ ọkàn rẹ̀ hàn wípé ìtàjẹ̀sílẹ̀ kì í ṣe ohun tó bójúmu rárá. kí ló wá dé tí àwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà fi sùn tí wọ́n sì fọwọ́ họrí nítorí wípé eléyìí kò bójúmu. wọ́n wá ṣe bí ẹni wípé wọn kò mọ ohunkóhun tó ń ṣẹlẹ̀ níbẹ̀. ó sọ eléyìí lórí ìtàkùn ayélujára rẹ̀ léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń kan sára sí wípé ó káre láì àfi kí Olódùmarè tún orílẹ̀-èdè Nàìjíríà ṣe. díẹ̀ rèé nínú ọ̀rọ̀ rẹ̀. My heart is heavy, terribly sad, terribly angry. But like it's become a national emergency. What's going on in my state, Benue State? I cannot wrap my head around. Man,
I don't even know what to say at this point in time, because it's going to be business as usual. We condemn the film. This has to stop. This thing has to stop. It has to. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà gbajúgbajà afọ̀rọ̀wánilẹ́nuwò lórí ayélujára Ayọ̀ Adams ló ti tẹkọ̀ létí tó lọ sọ́dọ̀ gbajúgbajà olórin àtijọ́ kan tí àwọn ènìyàn mọ̀ sí Michael Adé, èyí tó kọ wípé mi ò mọ̀ pójú ogun láyé ǹbá ti múra sílẹ̀. Ó ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún bàbá náà wípé orin yìí jẹ́ orin tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn gbọ́ tí wọ́n sì mọ̀ dáadáa, ṣùgbọ́n wọn kò mọ ẹni tó kọ. Ǹjẹ́ kí ló dé, kí ló fà á tí ògo náà fi dàbí èyí tí ó ń jó àjò rẹ̀yìn? Bàbá yìí ṣàlàyé ọ̀rọ̀, ó sì sọ ọ̀pọ̀lọpọ̀ ohun tójú rẹ̀ rí lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú Ayọ̀ Adams. Ẹ gbọ́ díẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. Wọn ò mọ̀ pójú ogun láyé o. Mbá kúkú dẹ̀ ti múra sílẹ̀ láti ìgbà èwe ni mbá máa ti múra sílẹ̀. Mbá wá ìbọn àdá àti ọ̀kọ̀, mbá rẹ̀tù atọ́ta, mbá rábà ẹlẹ́nu mẹ́fà láti jàjà òmìnira. Mbá lọ sílé àwọn tó bá fẹ́ pè mí níjà. Tí n bá rí ilé ẹni gbógun máa fi bẹ̀ ṣe bùdó ìjà. Bàbá ò dákun dábọ̀ fọ̀tá hàn wá ò láyé Elédùmarè ayé mi dọ́wọ́ rẹ o máa jẹ́ kọ́tá yọ mí o. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún òye ti fojú hàn gbangba wípé ojú ti ń kán gbajúgbajà Davido láti lè ṣe ìgbéyàwó aláṣọ funfun eléyìí tí yóò wáyé nínú oṣù kẹjọ pẹ̀lú aya rẹ̀ Chioma. Ó lo ìtàkùn ayélujára rẹ̀ lásìkò tó ń ṣe àfihàn Chioma níbi tí ó ti ń jó tó sọ fún wípé ìṣe ló dàbí ẹni wípé kí oṣù kẹjọ dé ní kíákíá, léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára ti ń sọ wípé a lè dúró, ó yá gbé sókè. Bad bitch bride. Woo, loaded. Oh God, don't play. Oh sir, kí ló dé? Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìlúmọ̀ọ́ká Ka3na ló ti ń pe àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jẹ́ ìlúmọ̀ọ́ká wípé ẹ yéé jẹ́ kí a máa tan àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ àti alátẹ̀lé wa lórí ayélujára. Ó sọ eléyìí sí àwọn akẹgbẹ́ rẹ̀ obìnrin tó jẹ́ wípé wọ́n máa ń dínbọ́ wípé àwọn lóyún wọ́n sì lọ sí òkè òkun, nígbà tí wọ́n bá fi padà dé wọ́n ò gbé ọmọ tuntun bọ̀. Ó sọ wípé eléyìí kò bójúmu rárá, kò sí ohunkóhun tó burú nínú ẹ̀ kẹ́ ẹ wá ènìyàn láti bá yín gbé ọmọ nítorí wípé ó bófin mu, ọmọ rẹ̀ náà sì ni, ó kàn jẹ́ wípé kì í ṣe ikùn rẹ̀ ló fi gbé ni. Kí ló wá dé tí ọ̀pọ̀lọpọ̀ nínú yín yóò di aṣọ sínú tàbí yóò dìbọ́ wípé òun lóyún láti lọ sí òkè òkun, nígbà tó bá wá ń padà bọ̀ á wá gbọ́mọ bọ̀. Ó sọ èyí lórí ìtàkùn ayélujára wípé ohun tẹ́ ń ṣe yìí kò bójúmu, bí ẹ ṣe jẹ́ ìlúmọ̀ọ́ká ẹ jẹ́ kí òótọ́ kó wà nínú ohun tẹ́ ó máa fi rìn. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta gbajúgbajà adẹ́rìnpòṣónú Agosave ló ti ń gbé oríyìn fún ìjọba ìpínlẹ̀ Delta àti mínísítà fún ọ̀rọ̀ ìgbòkègbodò ọkọ̀ òfurufú ìyẹn Festus Keyamo. Ó sọ èyí lórí ìtàkùn ayélujára rẹ̀ níbi tí ó ti ń gbóríyìn náà fún wọn wípé òun wá sórí ìtàkùn ayélujára láti pe èpè wípé àwọn nílò àwọn ọkọ̀ bàálù eléyìí tí yóò pọ̀ sí ní ìpínlẹ̀ Delta kí lílọ bíbọ̀ ọkọ̀ òfurufú àti ètò ọrọ̀ ajé kó tún lè máa já geere sí i. Ó ní àfẹ́bẹ́ ni wípé inú etí wọn gan ló ń sọ sí, bóun ti sọ tán báyìí ó ní ìgbésẹ̀ sì bẹ̀rẹ̀ lọ́gán. Ní báyìí ó sọ nípa ìpàdé tí wọ́n ṣe, àti ọ̀pọ̀lọpọ̀ ìtẹ̀síwájú tí ọ̀rọ̀ tí òun sọ mú bá ìpínlẹ̀ náà. Ẹ wo díẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. A very big thank you to the Executive Governor of Delta State, Right Honorable Sheriff Oberewori, and the very distinguished Honorable Minister for Aviation, Festus Keyamo. I want to say a very big thank you again for listening to the cry of your people in Warri and its environs. I call on out, say we need more flights, to further boost our business opportunities in our city. I never know say we open doors to many things. I like when leaders listen. I always say thank you when people attend to the want of the people that they lead. So the Honorable Minister called me, said I go say, may we see, I might give you updates on the things where you did call us out for. I can't go meet them, very receptive, Someone I watched waiting Aviation Minister tell me, okay, Honorable Minister, our bros, Mingo first. First of all, I come, say very big thank you, this is the first time I get a very solid and rapid response for complaint when we make, say we need more flights for Sudi. What you mean, I believe say now our own day there. And I know if you didn't hear if I'm not this they wash my eye. So bros, we see one airline don't come join the one we did before. And we also get info to say they push when they expand the airport, and we hear say more airlines still they come. And when things like this happen for the states, it will boost business. Bros, once a very big thank you to you and our governor. They listen.
You know, when worry people and Delta people, yes, we now thank our bros because appreciation and gratitude now the doorway to many more things. Exactly. Thank you. You don't say you don't cook me with your ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlúmọ̀ọ́ká olórin Ka3na Star òun ló ti sọ wípé òun kò ní bá ẹnikẹ́ni sọ ohunkóhun mọ́ lórí ìtàkùn ayélujára pàápàá àwọn tí wọ́n mọ bí wọ́n ṣe máa ń bú ènìyàn tí wọ́n mọ bí wọ́n ṣe máa ń wọ́ni nílẹ̀ àwọn tí wọ́n mọ bí wọ́n ṣe máa ń bu ẹnu àtẹ́lu ògo ẹni ó ní òun ò ní ohunkóhun ṣe àbí sọ pẹ̀lú ẹnikẹ́ni lórí ìtàkùn ayélujára ṣùgbọ́n èyí tí òun ṣe yìí láti wá ẹni tóun fi jófin ó yẹ kó lè kọ́ àwọn tó kù lọ́gbọ́n ó sọ èyí lórí ìtàkùn ayélujára rẹ̀ wípé lásìkò yìí òun Ka3na Star òun kò ní bá ẹnikẹ́ni sọ ohunkóhun mọ́ pàápàá tó bá ti di wípé wọ́n bú òun tàbí fi ẹnu àtẹ́ wí ọ̀rọ̀ òun lórí ayélujára. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ìlúmọ̀ọ́ká múlùdùn Wòlíì Àrólé ló ti ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣe kìlọ̀kìlọ̀ fún gbogbo àwọn ènìyàn pàápàá àwọn obìnrin wípé ohunkóhun tá a bá ń ṣe lónìí ó ń sọ fún àwọn ọmọdé tó ń bọ̀ lẹ́yìn wa ọ̀la ohun tí wọn yóò ṣe ó sọ eléyìí wípé ọ̀dọ́mọdébìnrin kan ẹni ọdún 17 ti ń sọ fún ẹ̀gbọ́n rẹ̀ obìnrin wípé bí òun náà bá dàgbà tóun sì lọ sílé ọkọ òun kò ní lo ikùn òun bẹ́ẹ̀ ni òun kò ní lo ilé ọmọ òun láti gbé ọmọ nítorí pé ẹlòmíràn ni yóò bá òun gbé torí wípé òun nífẹ̀ẹ́ àgọ́ ara ohun tóun bá sì fẹ́ ló sì lè ṣe nípa rẹ̀. Wòlíì Àrólé wá ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti gba àwọn ènìyàn nímọ̀ràn wípé ayé ti ń di ojú kejì nítorí náà kí a ṣọ́ra ohun tá a bá wù níwà nítorí wípé ohun tá a bá wù níwà lónìí ó ní àwọn ọmọdé tó ń bọ̀ lẹ́yìn lọ́la yóò wò pẹ̀lú. kò ní jù báyìí lọ fún àjà àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ṣùgbọ́n kí a tó máa lọ ẹ jẹ́ kí a máa rántí wípé títa ríro làákọlà tó bá jìnnà tán òun ló ń doge nínú ohunkóhun tó bá ń ṣe rí dájú wípé òun tẹ̀síwájú lóòótọ́ ló lè nira lóòótọ́ ló lè dàbí ẹni wípé kò sí ọ̀nà àbáyọ ṣùgbọ́n tẹ̀síwájú bó pẹ́ bóyá dídùn ni ọsàn aṣọ àjò wá ṣe ṣògo rẹ́ni kejì Àbíọ́nà lórúkọ tèmi ó dàbọ̀.